لكون دوما الأمر بلا سداد بل كل يوم تحفة لك من جاري لكم مئة في حلبة النطق ذايا لمهي لدين الله حقا أم فخري سيأتيك يوم انفراد مفاجئ بأسماء الحسنى بدون تغير بأسماء الحسنى بدون تغير. Ọlọ́run bá kẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nínú nǹkan téèyàn kì í ṣe nílọrin èèyàn lè gbé lọrin kó mọ́mọ́ wà lọrin tí ẹ bá ṣe bẹ́ẹ̀ lọ ti bí i téèyàn bá lo 20 ọdún nílọrin tí wọ́n bá kọ́ lẹ́kọ̀ọ́ lọrin níjọ́ tí lọrin yóò bá yọjú sí ní ètò mọ́ tí ń jẹ́ lọrin èyí tèmi múra kúrò ńlé ni kí n sọ pé ẹ̀yọ̀ngbó ànábì Muhammad èmi èé sọ bẹ́ẹ̀ fara lọrin fọmọ lọrin àwọn ni wọ́n ń polówó ànábì káàkiri. ẹ̀ẹ̀kejì èyí sọ fún àwọn bàbá nílùú Ìlọrin pé kó dúpẹ́ fọ́lọ́run àwọn tí wọ́n dá aṣọ fàárí fún ọ tó bá wọ́ débẹ̀ wọ́n bọ̀ padà ó kàbùkù. ẹlẹ́ẹ̀kẹta téèyàn gbọ́dọ̀ ṣe nílùú Ìlọrin àfẹnitọ́lọ̀ ń bá tọ́ sọ́nà tó bá wù wọ́n. bàbá alájì àgbà ni ẹ̀dóúnjẹ náà dúró náà bàbá alájà àgbà ni ẹ̀dóúnjẹ náà dúró náà èyí tẹ̀yẹ tún ṣe nílùú Ìlọrin bàbá wa gbòòrò wí ó ní pé bó ti wù kó tó mọ́ sọ fún àwọn bàbá nílùú Ìlọrin pé báyìí lórí o kó o tó délé wọ́n bọ́ sọ tó rí lára rẹ̀ ò sì ní jẹ́ bẹ́ẹ̀ mọ́ kì í sì í ṣoògùn kódà kì í ṣàṣàṣì ààyè kẹ́ńbẹ́ tí wọ́n ti sọ bó ń ti tó ìjọ tó bá ti lè sọ bó ti tó lò ní jẹ́ bó ti ń jẹ́ mọ́. Allahu akbar. Ọlọ́run bá kẹ́ bàbá fáàgbà Sheikh Tajul Adabi. Ọlọ́run bá kẹ́ bàbá Alhaji àgbà Sheikh Kamaluddin Adabi. Ọlọ́run bá kẹ́ bàbá oníwàásí àgbáyé. Àmín. àfáà wa àgbà tí wọ́n ṣẹ̀ lọ bọ́lọ̀ bàbá alábòtó Ọlọ́run bá kẹ́ wọn. Àmín. bàbá wa Alhaji àgbà dákun ìdọ̀bálẹ̀ mi ni Ọlọ́run ó jà yín pẹ́ o. Àmín. ẹnìkan ní kò tọ́ súnà kéèyàn ó kúnlẹ̀ fún yà àwọn èyí kúnlẹ̀ fáwọn tó bí wa wá dọ̀bálẹ̀ ni bàbá wa àgbà ìmáàmù lábẹ́mi ọlọ́mọṣàjà yìí pẹ́ o. Àmín. bàbá onítàdá ọlọ́njà yìí pẹ́ o. Àmín. bàbá wa lágò ọlọ́mọṣàjà yìí pẹ́. Àmín. ọlọ́láwa bàálù lọrin. Ṣéhù. okùn méjì. Ṣéhù. okùn ẹyọ kan tí ó kìlẹ̀ dáadáa. Ṣéhù. Wallahu yasumuka. Minan nas. Sheikh wa Abdul Gafar Muhammad Ishaq. Àgòrò wí bàbá ń ráńgọ̀ ọ̀rọ̀ mẹ́rin lèmi fẹ́ sọ níṣẹ́jú mẹ́rin tó kù bọ́lọ̀ ti kẹ́yìn tó pọ̀ tó yìí àfàwà Dani Alkitab Amiru Shabab ó ti kọjá títẹ̀sù bá a lè ṣe mọ́ sì mí gbọ́ bí wò bá ní sàdúrà ni o mọ̀ ṣe mọ́ ìwọ ló mọ̀ ẹ̀ẹ̀kejì ó kọjá tó ògùn lè ṣe bóògùn bá ti wá mú gbogbo èèyàn sáà bàbá wa àgbà onítàdá ni ó mú àfàwà kájọlá Khalifa wa Sheikh Abdullahi Salman àmọ́ mo bẹ̀yìn ẹ dákun mo fàlájì àgbà bẹ̀yìn ẹ dákun ẹ wo ìkúnlẹ̀ mi ní nílùú lọ́rin èmi lágbàjáde lù lọ́rin o èmi kéré o fọ́rẹ́ǹsì ti já oníkálukú Sheikh fọ́rẹ́ǹ kò ní bàjẹ́ àfàwà àgbòrò wí ní ìwà mẹ́rin lọ́lọ́run fi pè wọ́n bó ti pè wọ́n yìí. Allahu akbar. bàbá wa sí iṣẹ́ ìbínú ẹ dákun. wọ́n wá ṣàdédé rí ìwà náà inheritance ní lọ́dọ̀ alájí àgbà. àkọ́kọ́ tí bàbá alájí àgbà ní tí wọ́n fi di role model fún gbogbo ayé. bàbá wa eléoro ẹ dákun ṣe wọlé wí ọ̀rọ̀ náà o ẹ̀wù ẹ̀yìn àfáwà ibà mi púpọ̀. Ṣáàzì ni ó ti sùn lọ. Jẹ̀nú bá
شمالا ثم شرقا وغربها ففي روضة أبرار نشرب حلوة. kì í ṣe pé wọ́n fi kíní kẹ̀síá tó o bá ti mọ̀ wá ara rẹ nílọrin olódùn gbé jù lórí gbóǹsayá Látìfù lásán o sì ní òsírù rẹ mẹ́rin yóò burú wọ́n fi tàbátì àdá fọ Látìfù lára rẹ Látìfù tẹ́lómi ti sàtì òmọ iye rẹ mọ́ Ṣáàdìlì àfàwà Abdulgafari bàbá Yáúdà kánà láwù dábàá tún fàárí àtún ẹjọ́ mo fẹ́ gbé àwọn èèyàn débẹ̀ níṣẹ́jú mẹ́ta tó kù bàbá wa bàbá Yáúdà àkọ́kọ́ tí mo rí lára wọn ni pé àáfàá ní nǹkan ẹ̀gùn tó yára ẹlẹ́ẹ̀kejì wàláhù thiyabun jamilatun Ṣáàdìlì Òṣùnlá. مؤسسها فحفظه كيدا وحكيدة وطوله أمراجب لي دعوة. ẹ dákun fẹ́ káwọn afọ àwa ojókòó ni o ẹ dákun. مؤسسها فحفظه bàbá Yáúdà ni mo kọjú. كيدا وحكيدة Ṣáàdìlì kí lè fi máa kí أمراجب لي دعوة. kí bàbá Waziri mọ́ wa ní akáwó òkè kákúnlẹ̀ tíyẹn bá ti lè nàró ẹgbẹ́ ti wà lọ́wọ́ wọn kọ́ má lù á lókù bó lẹ́wàá jókòó báyìí níṣẹ́jú méjì tó kù bàbá alábẹ̀mí lónìí ẹ jókòó ẹ dákun bẹ́ẹ̀ ti jókòó àyà mi ń já ni wàláì kẹmọ́ wa di ayé assassin lẹ́gbẹ̀ẹ́ wa ẹ jókòó ayé ọláàfáà àgbà lọ́dọ̀ Ọlọ́run. bàbá ẹ tún wá ní aṣọ Jamilatun kì í ṣe ordinary aṣọ ìjọba lóde òun bàbá wa àgbàlagbàjì. مؤسسها ìgbà kí wọ́n bọ̀ pọ̀ náà. فحفظه كيدا وحكيدة Ṣáàdìlì. وطوله أمرا. ó ti yé bàbá wa ní dárú wàsàá bàbá wa eléyòó wọ́n wá ní ilé kan tó gbáàyè tí ò sẹ́ni tí ò lè gbà. bàbá wa ìjọba ọlọ́mọ́sá jáde bàbá wa ìjọba pẹ́. Àmín. ẹ dákun kẹ́límà ẹ̀yọ̀ kan náà ló kù. Ṣáàdìlì bàbá alájì àgbà wa ní Siraju Munirun. àáfàá wa bàbá Yáúdà wá rí lára alájì àgbà. wọ́n wá ní kí ni túmọ̀ mẹ́rẹ̀ẹ̀rin ó ní dábàá tún fárí àtúnfà wàlà ákìl. bàbá mi eléyòó tí wọ́n ń pè ní nǹkan àgùn tó yára làákàyè ni bàbá wa bàbá Yáúdà làákàyè náà pọ̀ púpọ̀ yìí yóò ní dàrú. Àmín. Thiyabun Jamilatun Ṣáàdìlì ìyẹn tiẹ̀ onísùúrù àfáà wa àgbà bàbá Yáúdà ní sùúrù púpọ̀ ẹ̀ nípa rẹ̀. ẹlẹ́ẹ̀kẹta bàbá wa ní ìtìjú wọ́kọ̀ lára alájẹ́ àgbà ni ẹ̀ nípa rẹ̀. Àmín. wọ́n Siraju Munirun àtùpà tí ń ṣe mọ́lẹ̀ lẹ́lẹ́kẹrin bàbá eléyòó òun náà ní ìmọ̀ bàbá Yáúdà ògbé òdo ká wọ̀nyí fi sìn pé sìn ìwọ́n ń pe sọ́ọ̀dì nísìn oríire òpé sáwò mọ́kéw bàbá láti kírun owó àdúrà 5,000 bàbá wa Júmọ́ àbẹ́ẹ̀kọ́lẹ́pọ̀ kan wa owó àdúrà wa 10,000 Subhana Rabbika. tọ́ bàbá wa inú yìí dọ̀ ẹ mọ̀ wà dáadáa pẹ̀lú ògùn Ọlọ́run. Àmín.